gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ètò àgbẹ̀ jẹ́ nǹkan tí àwọn èèyàn wá ń ṣe lọ́pọ̀ so ìyẹn la fi wò ó pé ká ṣe ibi tá à ń pè ní multipurpose agro processing center níbi tí a ti lè kọ́ àwọn èèyàn ní iṣẹ́ àgbẹ̀ dáadáa, fojú tẹ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, tẹ̀ fún wọn nírànlọ́wọ́ tó péye, ṣé tractor ni ṣé chemical ni tí wọ́n á fi lè dùn nǹkan ọ̀gbìn wọn. tán bá wá ṣe tán àkótún nídìí pé wọ́n sá káàkiri bí wọ́n ṣe fẹ́ tà á tún máa provide opportunity láti jẹ́ pé a lè ra lọ́wọ́ wọn, ká wá ṣe bá a ṣe lè máa sọ àwọn nǹkan tí wọ́n ṣe ní nǹkan àgbẹ̀ yìí di nǹkan tí àwọn aráàlú lè rà àbí di nǹkan tí wọ́n ń pè ní product, finished product. àtúnṣe ní center àtúnjẹ́ ibi tí wọ́n ti rí opportunity láti máa ta nǹkan tí wọ́n bá rà sí òkè òkun àbí sẹ́kọ̀ọ́ fún àwọn tó fẹ́ kó bọ̀rọ̀ láti bẹ̀. so gbogbo àwọn tó wà ní ìgbèríko tó ń ṣiṣẹ́ àgbẹ̀ wọ́n á lè kó èrè wọn